ìyá. Ohun tó gbé ni. Ẹ̀ ń tó ń gbé látàárọ̀ kò tí sí nǹkan kan tẹ́ máa jẹ. Ok, ẹ gba ilé, ẹ gba oúnjẹ yìí. Àti iléeṣẹ́ Ifẹ̀ Yorùbá la ti wá mà. Yes, ma. Ọlọ́run ó di ọjà fún mi. Àmín Jésù. Àṣeyè lẹ́sẹ̀. Àmín màmá. Àṣeyè lẹ́sẹ̀. Àmín. Màmá kí lẹ máa wá jẹ lálẹ́ báyìí? Kò sí. Kò sí tẹ́ ẹ jẹ lálẹ́. Ìyá kí ló dé wá jókòó báyìí màmá? Ṣé ẹ lè kúrò níbí ni? Oòrùn ti pọ̀. Ok. Ibẹ̀ ni mo sùn. Ibi báyìí lẹ́lẹ́ mi báyìí lẹ máa ń sùn sí. Ìyá ẹsẹ̀ yín kí ló ṣe yín lẹ́sẹ̀ màmá? Lọ́jọ́ ọmọ ṣe bí lẹ́sẹ̀ o. Àdédé mo mọ̀ ní o. Sàdélé lẹ́kọ̀ọ́ rẹ́sẹ̀ yín báyìí. Ok. Kí ló wù yín jẹ lálẹ́ yìí màmá? Kí ló wù yín jẹ? Àmàlà ni. Àmàlà tẹ́ bá rámàlà lálẹ́ ẹ máa jẹ àbí? Kò dẹ̀ sówó àmàlà lọ́wọ́ yín. Ibẹ̀ lọ́wọ́. 10 naira. Ọlọ́wà wà pẹ̀lú yín màmá. Ẹ fi eléyìí kẹ́ fi jẹun lálẹ́ màmá. Ẹ gbà kẹ́ fi jẹun lálẹ́. Ọlọ́run ó kẹ́. Àmín màmá. Ọlọ́run ó kẹ́. Àmín àmín. Àmín. Ẹni níyàwó. Àmín. Ẹni láre. Àmín. Màmá ẹ má ké. Màmá ẹ má ké. Ṣẹ gbọ́.